kábíyèsí ẹ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe. ẹjọ́ afẹ́ kí gbogbo àwa táwa nínú ìpè ẹ̀ka àbọ̀. Ní àkọ́kọ́ mo fẹ́ tọrọ àforíjì pé nǹkan tó yẹ ká ṣe léyìn ẹjọ́ tọ́ọ̀sì ló yẹ ká ti ṣe àwọn gbogbo náà la mọ̀ pé bàbá tá a ní bàbá tó gbé nǹkan tó jẹ́ nǹkan ribiribi dání ni wọ́n ṣe láìkí wọ́n ṣe tọmọ kékeré ẹ̀ náà ṣe ti àgbàlagbà láti nǹkan bí ọ̀sẹ̀ kan báyìí sẹ́yìn náà ti wà very busy so ẹjọ́ tó lọ́nà ẹ̀ máa bínú àlẹ́ lẹ́ni náà a rí pé àwọn ọba Ògún wọ́n fi jẹ lẹ́ni kó tó jẹ́ kí ẹ ṣe kábíyèsí náà pàtó wọ́n fi kábíyèsí. So what I'm just saying is that today is the day that we're going to have our major sponsors that are around, and they are here to have an engagement with Kabiyesi, and also for them to tell the Kabiyesi and of course the fourth estate of the realm who are all here. We have so many editors of print, media, and of the television around. So we want our major sponsors, especially those who have been consistent. These ones that have been very, very consistent. But I am going to call on somebody who has been very, very consistent, most consistent, and of course that is the Osun State Government, ably represented by the Commissioner of Tourism and Arts, Honorable Olojo, Abiodun Ebasu. Odun iṣẹ́ kábíyèsí iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ wa nítorí wọ́n ṣe gbèrò lábùjá náà gbèrè ilé ìfẹ́ látàárọ̀ àwọn bàbá wa Olódùmarè abáyẹsẹ́ o àlàáfíà àti ìrọ̀rùn lẹ́ẹ̀fi ṣe ọ̀rọ̀ mi ò ní pọ̀ torí pé kábíyèsí ayébọ̀rẹ́ mo kí o all other sponsors please mo kí ẹ má bínú torí pé mi ní sọ èdè tẹ gbọ́ púpọ̀ wọn á máa bá mi interpret fún inú mi dùn pé àtúnṣe ọlọ́jọ́ ọdún yìí ni ò ní ẹ̀mí gbogbo wa ọlọ́run tó bá ti tọ́jú yìí á jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé o mo tún wá fi dá kábíyèsí ojú pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àdásí àtúnṣe nù torí ọdún ọlọ́jọ́ ọdún wa ni ní agbára ọlọ́run bá a ṣe ń ṣe àjọ máa ṣe lọ ni bá a ṣe ń ṣe ọlọ́jọ́ náà láti máa ṣe ìdàgbàsókè ìlú Ilé-Ifẹ̀ àti agbègbè rẹ̀ mo sì pé ní agbára ọlọ́run lágbára bàbá wọn ti wà lẹ́yìn àárín ṣe ọlọ́jọ́ ojú ìlú yóò dùn tọ́jú tó kọjá lọ yóò dàbí bá a ṣe ọdún eléyà á dùn dáadáa á lè gbà yìí ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún tó yẹ pé a fẹ́ gbéra lùgẹ̀ jù báyìí lọ kábíyèsí mo fẹ́ tọrọ ilé ìgbé àwọn kan máa ń sọ́kùmọ̀ kùmọ̀lúwa máa ṣe nígbàdí ẹ̀jẹ̀ ọlọ́jọ́ yìí ní agbára ọlọ́run yóò gba ìjùbá yẹn lóṣù gba yìí lọ yóò jẹ́ àmọ̀káyé gbogbo àgbáyé tí ó mọ̀ wáyé kábíyèsí ìjọba Ọ̀ṣun gómìnà ní ti máa kí o pépé lágbára ọlọ́run àjọṣe bẹ́ẹ̀ náà ṣe hàn pé àfọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ ara wa náà ni ní agbára ọlọ́run àṣìṣe àbọ̀dún àṣàmúṣe ẹ̀mí kábíyèsí o. Thank you so much. Please, all the journalists that are here, could you please step here and come and greet Baba? All journalists, please, be fast, please. Abóyúnlé wa máa bí tibítí rẹ̀, àkàbẹ̀ wá tọ́wọ́ làwọn oṣù. Ayé ní sọ́sọ́ orí mòfó, olúgbọ́wọ́ kì í kọ́ wọn alákẹ́dún, ẹ̀rọ pọ̀pọ̀ kì í kọ́ wọn odò ayé òní kan orí o. Ikú ló wọ́n kọjọ́, ikú ò lè kọjọ́. Abẹ́rẹ́ ẹ̀dẹ́ ń bẹ lọ́wọ́ ọjọ́ òye kìkú kọjọ́.
ìmọ̀nà mẹ́rẹ́ bẹ́ẹ̀ láti ẹlẹ́sẹ̀ oòrùn kò lè yẹ kí kó fọjọ́ àjẹ́ ló láyé àrùn ló lọ́nà ikú ló lòdì ọ̀run ojú ọjọ́ náà ṣe dá wọn ojúmọ́ rẹ ló máa mọ yín o ìyẹn rẹ ló máa ń ṣayé ìyẹn rẹ ló máa ń lò gbà ẹ̀pẹ́ lápèrè bàbá wóórí aláṣẹ ọ̀dọ́ wóórí aláṣẹ ọ̀dọ́ wóórí aláṣẹ ọ̀dọ́ akúmọ̀lá ni ńlá pẹ́fà abo ìdímọ̀ mú bẹ̀bẹ̀ lápàrùn ayílẹ̀ ńlẹ́ká làápẹ́ sọ̀gbọ̀nà olóòrè fẹ́ alumọ̀ kùjẹ́kùjẹ́ orúkọ tẹ́ ẹ̀kọ́ àwọn ìyàmí òṣùrùgbà omi inú gbọ́ àsúkẹlẹ bí omi aró omi inú ọ̀dà làgárá bí omi inú àpáta díbàkẹ́ ẹrú tẹ gbọ́dọ̀ polówó rẹ̀ wíjọ́ ó dá gbogbo dẹ lónìí tí kì í bá wọn dé mọ̀ọ́sà ẹ̀ ní bá wọn púpọ̀ òjò ọwọ́ púpọ̀ ọdún ẹ̀ ní bá wọn kú o àìsàn ọdún ẹ̀ ní bá wọn ṣe ẹ̀pẹ́ lápèrè ẹ̀ tẹ̀kọ́ bàbá ẹ̀ máa tẹ̀kọ́ bàbá lé o. wóórí aláṣẹ ọ̀dọ́ wóórí aláṣẹ ọ̀dọ́ wóórí aláṣẹ ọ̀dọ́ kọ́lé ọ̀bọ̀rí àlejò kálejò bọ̀rí onílé adébáfo ògbèrè ti sá lọ sílé olókun gbogbo ọdọta ògbèrè dodo ọláyẹjá gbogbo ogun orí àpèrè bá fún yín lájà ẹṣẹgun ọ̀tá ẹ̀rẹ́ yóò di ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ máa ṣe láyé o ọdún àwọn ẹṣẹ́jì irò àwọn afàkẹ́ àṣòlísà ọdún àwọn àrò òṣùkò abasọdún ọdún ni wọ́n ní kò ní ṣe tàmọ́dún ó gbọ́ orin wọn ní wọn ó ní ẹ̀mọ́ ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ òòṣà ọdọọdún làárí yẹmọ́tẹ lórí ègígún ọdọọdún máa bá yóò èmi náà máa rí àṣà ọdún olómi. ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí bóyá gbogbo àwọn oníròyìn ẹ wá kí kábíyèsí all journalists please be fast if you are putting on your cap kindly remove it this is our cultural base. bóyá ẹ̀dọ̀ bá lẹ̀ kí bàbá. thank you so much Professor Soko, Professor Shokola, thank you so much. Now, we are going straight to the principal sponsors. We're starting according to the Nigerian berries. The representative of Nigerian berries, please can you step in? Please kindly be seated. Distinguished ladies and gentlemen, it's another moment of having a very strong interaction with His Imperial Majesty Ooni Ife II. At a time like this, when we are almost eroding into our own meat, the culture of our forefathers, the culture of our ancestors, Olojo. On this, we have to say this for all sponsors that are here. Well, please, once it's time for me to call you, once you come here, you go straight to the point and do whatever you are supposed to do. His Imperial Majesty has been engaged all through the night, and yet he's still being engaged up to now. And we need to let him have the strength. Tomorrow is another journey to the ancestors who's going to rise for 7 days. So we have to give our father the privilege and the honor to please do all this. On this note, I want to welcome, I have the Honorable Commissioner for Culture, Osun State, is there. Please let's put our hands together for Fafa Bonan. Please let's put our hands together. Olúwa máa la fẹ́ máa gbọ́. Olúwa máa fẹ́ tẹ̀sán.